Ní orúkọ Ọlọ́run Olódùmarè, Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, la kí wa káàbọ̀ sí ọjọ́ ìsinmi ti òní, èyí tí ṣe ọjọ́ ìsinmi kejì lẹ́yìn mẹ́talọ́kan. Lónìí, ohun tí a kẹ́kọ̀ọ́ lé lórí láti bẹ̀rẹ̀ ọdún yìí kò yí padà. Àwọn ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí arìnrìnàjò sí ìjọba ọ̀run, ìfarahàn jíjọba Ọlọ́run lórí ilẹ̀ ayé. Ẹ̀ka àkòrí ewu tí ó wà lójú ọ̀nà àwọn arìnrìnàjò sí ìjọba ọ̀run, apá ìkẹwàá la ó máa kẹ́kọ̀ọ́ lé lórí lónìí. Kí ni wá ní orí ọ̀rọ̀ wa tí a fẹ́ kẹ́kọ̀ọ́ lé lónìí? Òun la pè ní ọkàn ìdíbàjẹ́. Ọkàn ìdíbàjẹ́. Kí a tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run bàbá, gbé ọ̀gá torí pé ìwọ ni Ọlọ́run, gba ọpẹ́ wa. Bí a ti lọ sínú ẹ̀kọ́ Bíbélì tí ọjọ́ ìsinmi tòní, Olúwa ẹ darapọ̀ mọ́ wa. Olúwa fi òye ọ̀rọ̀ rẹ yé wa. A gbàdúrà ní orúkọ ńlá ọmọ rẹ Jésù Kristi Olúwa wa. Àmín. Kí a tó tẹ̀síwájú, mọ́mì, ẹ dárúkọ yín fún àwọn ará ilé. Orúkọ mi ni arábìnrin Bamgbose láti Yewa-DM. Ṣé ọ̀dà wa? Orúkọ mi ni Olaleye láti ìjọ St. Peter abúlé òkè. Orúkọ mi ni Revd Benjamin Ọlọ́run. A dára fún wa ní orúkọ Jésù. Ẹ jẹ́ á wo ibi kíkà wa fún tòní, ìwé Mátíù orí ìkàdógún ẹsẹ̀ 9 sí 20. Ẹ bá wa kà á. Ó sì ṣe pé ìjọ ènìyàn. Ẹ gbóhùn sókè dáadáa. Ó sì ṣe pé ìjọ ènìyàn. Ó sì wí fún wọn pé ẹ gbọ́, yóò sì yé yín. Kì í ṣe ohun tí ó wọni ní ẹnu lọ ní sọ ènìyàn di aláìmọ́, bí kò ṣe èyí tí ó ti ẹnu jáde wá. Èyí ní sọ ènìyàn di aláìmọ́. Nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, wọ́n sì wí fún un pé, ìwọ mọ̀ pé àwọn Farisí bínú lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí. Ó sì dáhùn, ó sì wí fún wọn pé, igi kígi tí bàbá mi tí ó ń bẹ ní ọ̀run kò bá gbìn, a ó fà á tu kúrò. Ẹ fi wọ́n sílẹ̀. Afọ́jú tí ó ń fọ̀nà hàn afọ́jú ni wọ́n. Bí afọ́jú bá sì ń fọ̀nà hàn afọ́jú, àwọn méjèèjì ni yóò ṣubú sínú ihò. Nígbà náà ni Pétérù dáhùn, ó sì wí fún un pé, sọ ìdí òwe yìí fún wa. Jésù sì wí pé, ẹ̀yin pẹ̀lú wà ní àìmọye síbẹ̀. Ẹ̀yin kò mọ̀ pé ohunkóhun tí ó bá bọ́ sí ẹnu lọ sí inú, a sì yà jáde. Ṣùgbọ́n nǹkan wọ̀nnì tí ó ti ẹnu jáde, inú ọkàn ni ó ti wá, wọn a sì sọ ènìyàn di aláìmọ́. Nítorí láti inú ọkàn ni èrò búburú ti ń jáde wá: ìpànìyàn, panṣágà, àgbèrè, olè, ẹ̀rí èké àti ọ̀rọ̀ búburú. Ohun wọ̀nyí ní sọ ènìyàn di aláìmọ́, ṣùgbọ́n kí a jẹun ní àìmọ́gbọ́n kò sọ ènìyàn di aláìmọ́. Hallelujah. Gẹ́gẹ́ bí tí a ti kà fún wa lónìí nínú ìwé Mátíù orí ìkàdógún ẹsẹ̀ 9 sí 20, ó fi yé wa bí Jésù ti bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀, àti pàápàá tó jẹ́ ká mọ ohun tó lè sọ ènìyàn di ìbàjẹ́, pàápàá pé ohun tó lọ sẹ́nu kọ́ bí kò ṣe ohun tó ti ẹnu jáde, nítorí gbogbo èrò ìgbà ènìyàn àti ohunkóhun tí ènìyàn bá sọ jáde ní ẹnu rẹ̀ àti inú ọkàn ni ó ti wá. Bákan náà fi yé wa pé afọ́jú kò lè fi ọ̀nà wá fọ́jú, àwọn méjèèjì wọ́n jùmọ̀ jì sí inú kòtò. Ní orúkọ Jésù, Ọlọ́run ní ṣe wá ní afọ́jú. Ẹ jẹ́ ká lọ sí èròǹgbà wa. Èròǹgbà àkọ́kọ́ ni láti ṣàlàyé ohun tí ọkàn tí ó díbàjẹ́ jẹ́ bí Bíbélì ti wò ó. Ìkejì, láti kọ́ nípa ohun tí ó fa ọkàn ìdíbàjẹ́. Èròǹgbà wa apá kẹta ni láti jíròrò àwọn àtúbọ̀tán àti ọ̀nà àbáyọ fún ọkàn ìdíbàjẹ́. Ẹ jẹ́ ká lọ sínú ìfáàrà wa. Bí Jeremáyà orí 17 ẹsẹ̀ 9 ti sọ, ọkàn tí ó díbàjẹ́ ni ọkàn tí ó wà ní ipò ìbàjẹ́, ìrẹ̀sílẹ̀, àìṣedéédé, jẹrà, dákú àti àmúyányán. Ọkàn ní ilé iṣẹ́ ìrònú tí ó ti ń ṣe onírúurú èso ọkàn. Àmọ́ ṣá, ọkàn ẹni tí kò tí ì yí padà máa ń ṣẹ̀dá àwọn ìlànà àti èso gbogbo ẹ̀ṣẹ̀ kí ó tó sọ ọ́ jáde tàbí fi hu ìwà. Jésù ń tẹnu mọ́ ìtújáde onírúurú ìwà ibi láti inú ọkàn. Kí ni ohun tí ó fa ìwọ̀nyí? Àtúbọ̀tán rẹ̀ nínú ayé ènìyàn àti bí a ti lè wẹ ọkàn wa mọ́ kúrò nínú àwọn èrò ibi. Gbogbo èyí ni yóò jẹ́ àfojúsùn ìjíròrò wa
lónìí. Hallelujah. A rí wípé ìwé Jeremáyà orí 17 ẹsẹ̀ 9 sọ ohun tí ọkàn ìdíbàjẹ́ tó túmọ̀ sí bí ipò ìbàjẹ́, ìrẹ̀sílẹ̀, àìṣedéédé, jẹrà, dákú àti àmúyányán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bíbélì wa fi yé wa nínú èrò ìfára wa wípé ohun gbogbo tí ènìyàn bá sọ jáde láti ẹnu rẹ̀, láti bo ló ti wá, láti inú ọkàn ni. Ó túbọ̀ sí pé ohun tó lọ sẹ́nu kọ́ ló sọ ènìyàn di àìmọ́, bí kò ṣe ohun tó bá ti ẹnu ènìyàn jáde. Ìbéèrè mi sí ẹ̀yin olùgbọ́ mi ni wípé kí ni ó jáde, kí ni èrò ọkàn rẹ, kí ló ń sọ jáde ní ẹnu rẹ? Ní orúkọ Jésù, nípa ọ̀rọ̀ ẹnu àti èrò ọkàn wa, a ò ní dì ọ̀run àpáàdì. Ẹ jẹ́ ká lọ sí àwọn ìbéèrè fún ìjíròrò. Àkọ́kọ́ ni pé ṣàlàyé ohun tí ó fa ìdíbàjẹ́ ọkàn ní pàtó. Ìwé Ọba kejì orí 17 ẹsẹ̀ 14 dé 17. Orí Dáfídì orí 17 ẹsẹ̀ 1 àti ìwé Róòmù orí 1 ẹsẹ̀ 12. Ta ló máa bá dáhùn béèrè àkọ́kọ́ yìí? Ohun tí ó fa ìdíbàjẹ́ ní pàtó, gẹ́gẹ́ bí àwọn ibi kíkà wọ̀nyí ti ṣàlàyé fún wa, wípé wọn ò mọ Ọlọ́run. Ọkàn tí kò mọ Ọlọ́run a máa pàfọ̀ nínú ìríra ẹ̀ṣẹ̀, a máa ro ohun tí ìdíbàjẹ́ jáde, ọkàn ẹ̀ máa dákú, máa jẹrà, iyè ò ní sọ, iyè ara, nítorí pé kò mọ Ọlọ́run. Ọkàn tí ò bá mọ Ọlọ́run, irú ọkàn bẹ́ẹ̀ oníyèríra ni wọ́n. Irú ọkàn bẹ́ẹ̀ a máa jẹrà, a sì máa dákú. Hallelujah. Ṣé ọkàn wa mọ Ọlọ́run? Ṣé a mọ Ọlọ́run? Ẹ ṣé mọ́ mi wá fún ìdáhùn ìbéèrè yìí. Ẹ jẹ́ ká lọ sí ìbéèrè kejì láti inú orí Dáfídì orí 53 yìí ẹsẹ̀ 1 àti ìwé Mátíù orí 15 ẹsẹ̀ 19. Wọ́n ní ká tún wo ìwé Róòmù orí 1 ẹsẹ̀ 24 sí 25. Kí ni àwọn èso ọkàn ìdíbàjẹ́? Ṣé àwọn èso ọkàn ìdíbàjẹ́ òun ló wà gẹ́gẹ́ bí ibi tí a ti tọ́ka sí. Ara wọn ni ìpànìyàn, panṣágà, olè, ẹ̀rí èké àti ọ̀rọ̀. So àwọn nǹkan yìí ó jẹ́ àwọn èrò búburú tó máa ti ọkàn jáde. Torí pé yóò bá ní ọkàn Ọlọ́run, so kò ní lè ṣe àwọn nǹkan tí Ọlọ́run fẹ́. Hallelujah. Ó ní arákùnrin wa ti sọ fún wa àwọn tí a lè mọ̀ sí àwọn ọkàn ìbàjẹ́ ni wọ́n ti sọ yìí. Ìwọ ni kí ó wá yẹ ara rẹ wò, kémi náà yẹ ara mi wò. Ṣé àwọn tí a kà sílẹ̀ wọ̀nyí kò sí nínú ayé mi àti rẹ? Oore ọ̀fẹ́ àti gbégbé ayé ìwà mímọ́, Ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ fún gbogbo wa. Ìbéèrè kẹta ni pé kí ni àwọn àtúbọ̀tán ọkàn ìdíbàjẹ́ bí a ti rí nínú ìwé Jẹ́nẹ́sísì orí 6 ẹsẹ̀ 1 sí 7 àti ìwé Ọba kejì orí 17 ẹsẹ̀ 18. Àwọn àtúbọ̀tán ọkàn ìdíbàjẹ́ gẹ́gẹ́ bí a ti rí níbi àwọn ibi kíkà tí mo fún wa wọ̀nyí. Òun náà ni wípé níbẹ̀ yẹn a kà wípé inú Ọlọ́run bàjẹ́ nítorí tí ó dá ènìyàn ní àwòrán ara ẹ̀. Torí pé àwọn èèyàn wọn ò hu ìwà tí Ọlọ́run fẹ́ kí wọ́n hù. Torí náà Ọlọ́run bínú sí wọn. Ohun tí ó máa fa àtúbọ̀tán ni pé ìbínú Ọlọ́run àti ìparun. Ìbínú Ọlọ́run àti ìparun. Ìwé Genesis orí 6 ni ó sọ bẹ́ẹ̀ pé inú Ọlọ́run bàjẹ́ torí ó dé ènìyàn ní àwòrán rẹ̀. Nítorí ìwà ìkà àti ìwà tí Ọlọ́run retí ní ọwọ́ ọmọ Ádámù, a kọ̀ láti ṣe kíni, láti wúrú ìwà bẹ́ẹ̀. Ẹ ṣé mọ́ mi wá. Ìbéèrè tó kẹ́yìn ni pé báwo ni a ti lè tú wa sílẹ̀ lọ́wọ́ ọkàn ìdíbàjẹ́? Báwo la ṣe lè tú wa sílẹ̀ ní ọkàn ìdíbàjẹ́? Ẹ ṣé, gẹ́gẹ́ bí ìwé Jóṣúà orí 1 ẹsẹ̀ 8 ti sọ, ó ní láti máa ṣe àṣàrò nínú ọ̀rọ̀ rẹ̀ ní ọ̀sán àti ní òru. A bá ń ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run lọ́sàn-án àti lóru, òun náà máa tọ́ wa sọ́nà, ló máa tọ́ ipasẹ̀ ọ̀nà wa, la ò fi ní ṣi ẹsẹ̀ gbé. Ètò tún ń jẹ́ bẹ́ẹ̀ nínú Jóẹ́lì orí 2 ẹsẹ̀ 12. Ó ní láti fi gbogbo ọkàn wa yípadà sí Ọlọ́run nínú ààwẹ̀ àti àdúrà. So a gbọ́dọ̀ wà nínú ti Ọlọ́run. Ẹ ṣé, kí a máa ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a sì máa gbàdúrà àti ká fi gbogbo ayé wa, àyà wa àfi fẹ́ Ọlọ́run. Fún ìparí, gbogbo wa ni a ti tàn jẹ tí a sì bí sí àárín ìdíbàjẹ́ ẹ̀ṣẹ̀. Àmọ́ ṣá, gẹ́gẹ́ bí Kristẹni, a ní láti máa jíròrò lórí ọ̀rọ̀ Ọlọ́run síwájú àti síwájú, nítorí òun nìkan ni ọṣẹ àti kànkàn tí ó wẹ ọkàn mọ́ kúrò nínú gbogbo ìdíbàjẹ́. Bí a bá ka ọ̀rọ̀ Ọlọ́run
ní òrèkóòrè a máa ṣe kí ni a máa fọ ọkàn wa mọ́. Fún ìrònú, ṣe àṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run kí ọkàn rẹ lè di èyí tí a fọ̀ mọ́. Ṣe àṣàrò lórí kí ni ọ̀rọ̀ Ọlọ́run kí ọkàn wa kó lè ṣe kí ni di èyí tí a fọ̀ mọ́. A ó jọ ka àkàsórí yìí, ìwé Máàkù orí keje ẹsẹ̀ 21 sí 23. Ó yá o. Nítorí láti inú ọkàn ènìyàn ni èrò búburú ti ń jáde wá: panṣágà, àgbèrè, ìpànìyàn, olè, ojúkòkòrò, ìwà búburú, ìtànjẹ, wọ̀bìà, ojú búburú, ìsọ̀rọ̀ òdì, ìgbéraga, wèrè. Láti inú wa ni gbogbo nǹkan búburú wọ̀nyí ti ń jáde, wọn a sì sọ ènìyàn di aláìmọ́. Ní orúkọ Jésù, ọ̀rọ̀ wèrè ní jáde ní ẹnu wa. Ẹ ṣé, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ, Olúwa gbọ́ ọpẹ́ wa. A ti kọ́ ọ̀rọ̀ rẹ lónìí, Olúwa má ṣe wá ní wèrè. Jésù Kristi Olúwa.